kú déédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ̀fálẹ́yẹ. Ààrẹ orílẹ̀-èdè Botswana ti yan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Akínwọlé Kejìtù Ọmọboríowó láti jẹ́ olórí igbákejì alága àti ọmọ ẹgbẹ́ Botswana Power Corporation (BPC) Board of Directors. Ìgbésẹ̀ yìí kò ṣẹ̀yìn àfojúsùn ilẹ̀ náà láti kojú ìpèníjà tí ó wáyé lemọ́lemọ́ nípa iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè náà, jíjẹ́ kí iná ọ̀tun di gbígbòòrò àti títà sílẹ̀ òkèèrè ní àìpẹ́ àti láì jìnnà rárá. Ìròyìn ló tún ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ gbogbo ìrírí tí Ọmọboríowó ti ní lórí ohun tí ó jẹ mọ́ ọ̀rọ̀ iná. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. SBV Vitesse Vanguard Darlington Hawkwell, akọni agbábọ́ọ̀lù eléègénì tí kò tíì ju ọmọ ọdún 22 (22 years) lọ, ti sọ èròǹgbà rẹ̀ síta wípé ó wù ú láti lọ ṣojú orílẹ̀-èdè Nàìjíríà níbi ìdíje eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lágbàáláyé nítorí pé ó ti wà lọ́kàn òun láti gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà láti ọdún pípẹ́ sẹ́yìn. Ó tún wá ṣàlàyé wípé gbogbo ìgbà ni òun ti gbìyànjú láti darapọ̀ mọ́ àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Nàìjíríà tí òun sì fẹ́ ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n tí kò tíì bọ́ sí fún òun. Ìròyìn yìí ló jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé ìyá rẹ̀ jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí bàbá rẹ̀ náà sì jẹ́ ọmọ orílẹ̀-èdè Dutch. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Bí ṣíṣe ìgbáradì àwọn ètò fún ìdìbò sí ipò gómìnà ti ìpínlẹ̀ Èkìtì tí yóò wáyé ní 20 oṣù kẹfà June 20 ṣe ń súnmọ́lé, ni gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí ti mú ìdúró rẹ̀ láti rí pé àlàáfíà, títẹ̀lé ìlànà òfin ètò ìdìbò àti wíwu ìwà ọmọlúàbí farahàn nínú ìpolongo ẹgbẹ́ òṣèlú àwọn. Ó wá rọ gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú yòókù láti má ṣe gba wàhálà, ìjà àti àwọn ìwà tí ó lè dá omi àlàáfíà àwọn ènìyàn àti ìlú rú, kí wọ́n sì gba àlàáfíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láàyè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Olú iléeṣẹ́ àwọn ológun DHQ ti yànnàná ohun tí ó fa ìkọlù àti ìpakúpa tí àwọn adàlúrú agbébọn ṣe lẹ́nu lọ́lọ́ yìí. Adarí ti ètò ìròyìn fún iléeṣẹ́ ológun DMO, Major General Michael Onoja ló sọ ọ̀rọ̀ náà jáde síta nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn ti ẹgbẹ́ ọmọ ogun sọ̀rọ̀ ní ìparí oṣù tó kọjá wípé ìkọlù, ìjínigbé àti ìpànìyàn ní ìpakúpa àwọn adàlúrú agbébọn kò ṣẹ̀yìn ìkọlù àti ìgbóguntì èyí tí àwọn ṣe pẹ̀lú ìkanra nígbà tí àwọn ṣiṣẹ́ àwọn tí àwọn náà pa wọ́n ní ìpakúpa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Alága àjọ tí ó ń rí sí ètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà INEC Ọ̀jọ̀gbọ́n Joash Amopitan ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti tẹ́wọ́ gba àwọn bí àwọn ṣe rí nítorí wípé wọ́n ń retí ètò ìdìbò tó pé tán pátápátá nínú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 èyí tí kò lè ṣeéṣe ní kíákíá báyìí, ṣùgbọ́n àwọn yóò sa gbogbo ipá wọn láti rí dájú pé ilẹ̀ Nàìjíríà ṣe ìdìbò tí ó dára jùlọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Àwọn olùdásílẹ̀ iléèwé aládàáni ti ìpínlẹ̀ Ògùn ti ké gbàjarè síta lórí ìlànà ètò tí ìjọba ìpínlẹ̀ ṣe jáde fún àwọn akẹ́kọ̀ọ́ iléèwé àgbà ìpele kẹta ní láti tẹ̀lé kí wọ́n tó lè yege láti jókòó ṣe ìdánwò oníwèé mẹ́wàá ti àjọ West African Senior School Certificate Examination (WAEC). Àwọn olùdásílẹ̀ iléèwé aládàáni wá tún kìlọ̀ wípé tí wọn kò bá tètè dá sí ọ̀rọ̀ yìí kí wọ́n sì yanjú rẹ̀ ní kíákíá, á jẹ́ pé ìdá 70 nínú ìdá 100 (70%) àwọn akẹ́kọ̀ọ́ iléèwé aládàáni ni wọn kò ní lẹ́tọ̀ọ́ láti jókòó ṣe ìdánwò náà, tí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ náà dín díẹ̀ ní mílíọ̀nù kan 700,000 káàkiri ìpínlẹ̀ Ògùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó Dókítà Ọbáfẹ́mi Hamzat ti gba àwọn òbí nímọ̀ràn lórí títọ́ ọmọ láì bá wọn wí tí wọ́n bá hu ìwà tí kò bójúmu. Hamzat wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé dandan ni kí a fẹ́ràn àwọn ọmọ wa, kí a sì ṣe àtìlẹ́yìn fún wọn, kí a sì tún máa gbà wọ́n nímọ̀ràn àti ìyànjú, ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ kí gbogbo nǹkan wọ̀nyí jọ ara wọn kí ó sì tún ṣe déédé nípa jíjẹ́ kí wọ́n máa ṣe ojúṣe wọn lákòókò, bíbá wọn wí lọ́nà tó tọ́ àti títọ́ wọn lọ́nà tó yẹ.
Igbákejì gómìnà sọ̀rọ̀ yìí níbi ìdánilẹ́kọ̀ọ́ ìkẹfà ètò àdúrà Ramadan tí wọ́n ṣe fún olóògbé Ọba Mufutau Hamzat, èyí tí ìfàkọ̀ìjayé Muslim Community Ọgbà ìpínlẹ̀ Èkó ṣe ètò rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ọ̀jọ̀gbọ́n Joash Amupitan, tí ó jẹ́ alága fún àjọ tí ó ń rí sí ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà (INEC), ti sọ ní òpin ọ̀sẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé ọjọ́ àti oṣù àkókò ìdìbò ti ètò ìdìbò alákọ̀ọ́bẹ̀rẹ̀ síta, èyí tí yóò wáyé bẹ̀rẹ̀ láti ọjọ́ 23 oṣù kẹrin títí di 30 oṣù karùn-ún (April 23 sí May 30), wípé ètò ìdìbò tó dára tí ó sì tún pọ́nilé bẹ̀rẹ̀ láti inú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan nípa nínàtán nínú òfin ètò ìdìbò tí àjọ INEC ṣe àlàkalẹ̀ rẹ̀ fún wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn eléyìí ló sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilẹ̀ Nàìjíríà ni wọ́n ń fẹ́ àtìlẹ́yìn àwọn ológun láti kojú àìní ètò ààbò tó péye èyí tí ó ń bá wa fínra lórílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n ohun tí ó tún wá ń kan gbogbo ènìyàn lóminú ni pé ìkọlù lóríṣiríṣi sì tún tẹ̀síwájú, tí ó sì tún jẹ́ kí ìlú, agbègbè àti orílẹ̀-èdè ti wá di ibi tí kò sí ààbò mọ́ fún ẹnikẹ́ni, bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ẹgbẹ́ ọmọ ogun ti orílẹ̀-èdè United States wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìbéèrè tí gbogbo ènìyàn wá ń béèrè kò ju pé kí ni iṣẹ́ tí àwọn ọmọ ológun ilẹ̀ Amẹ́ríkà ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà, àti pé ipa wo ni ìdúró wọn kó lára àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà. Àwọn ń fẹ́ ìdáhùn sí ìbéèrè àwọn ní ìlànà ìṣèjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Dàrẹ́tọ̀ fún Abuja School ti Social and Political Thought, Dókítà Sam Amadi, ti sọ pé kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kankan má ṣe fi gbogbo ara gbọ́kànlé lílo ẹ̀rọ ìgbàlódé èyí tí àjọ tí ó ń rí sí ètò ìdìbò INEC fẹ́ lò fún ètò ìdìbò gbogbo tí ó ń bọ̀ lọ́nà. Ó sọ ọ̀rọ̀ yìí jáde síta ní ọjọ́ Ìsinmi níbi ìpàdé Citizen Town Hall ti Electoral Act 2026 tí ó wáyé ní ìlú Àbújá. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti ṣàlàyé wípé ètò ìdìbò ti ọdún 2023 tí a ṣe kọjá, gbogbo ẹ̀sùn tí àwọn ènìyàn fi sùn nígbà náà, èwo ni wọ́n yanjú rẹ̀. Nítorí ìdí èyí, lílo ẹ̀rọ ìgbàlódé fún ètò ìdìbò kì í ṣe ohun tí àwọn ènìyàn gbọ́dọ̀ dára lé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn lérèfé Toni kò ní jù báyìí lọ, nítorí pé kí ń lọ bẹ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́ kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ má sì tún gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé, mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.